Africa Content TV.
ìgbà gbogbo ẹ̀yin abiyamọ tó ń bọ́ lọ́jà yìí o. Ìgbà gbogbo abiyamọ tó ń bọ́ lọ́jà yìí bá sí. Ìgbà gbogbo bàbá lọ́jà dẹ̀rù sí. Gbogbo ẹ̀yin bàbá lọ́jà ẹ̀ṣẹ̀. Ẹ̀yin ọmọ lọ́jà ẹ̀ṣẹ̀. Ọmọ lọ́jà. Ẹ̀rọ tó gbogbo bí ẹ̀yẹ ẹ̀rọ màá ló gbé dá. Ẹ̀rọ àti Bódìjà. Ẹ̀rọ tó ń láyé kò ní mú ìlọ́wọ́ yẹ̀ sí wa. Gbogbo ẹni tó ti tọ́lé níbi ọ̀rọ̀ yìí kò ní wó. Ẹni tó ti tọ́wọ́ níbẹ̀ ọmọ ní oní kú ó. Ẹni tó ń ṣe dáadáa níbẹ̀ lọ́wọ́ kò ní àyìn o. Àmì ẹ̀ máa lọ sókè sí i. Thank you.